Òkodoro Yorùbá tẹlifíṣàn. tó bá moríkì obì láti fi pè mí wọn dáhùn tó lèmi náà mo dá obì. bó bá moríkì tó lè fi kí orógbó láti kì mí ń dáhùn. bó bá moríkì mi lára Kùránì màá dáhùn. bó bá moríkì mi lára Jésù màá dáhùn. èmi ni mo ní gbogbo ohun tí ń bẹ nílẹ̀ pátá. A'udhu billahi minash shaitani rajim. tàmáṣọ A'udhu billahi yẹn kò ní mínì pẹ̀lú Ọlọ́run, kò ní mínì pẹ̀lú èṣù. inú tírà láti rí i pé wọ́n ń jà o. ẹnìkan ò rí ibi tọ́lọ́run àti èṣù ti ń jà rí o. nígbà tó wá di wípé a fẹ́ lọ Mẹ́kà, Ọlọ́run ṣe wá bùsọ̀kó èṣù lẹ̀ pé ẹ lọ sọ̀kò fáṣetánì. ṣàṣàwọ̀ yẹn mọ́wọ́ Mẹ́kà tẹ́lẹ̀. ẹ mọ̀ pé a tún lọ bùsọ̀kó Ọlọ́run lára ẹni. wọ́n lọ ṣàkó tó kó bà tó ṣe léṣe. ṣùgbọ́n àti bí kí Ọlọ́run lára ẹ̀. tẹ bá gbọ́ àrokò tí Jésù pa, tẹ bá gbọ́ àrokò yẹn, ẹni tó bá ní làákàyè ló nímọ̀ pẹ̀lú gbólóhùn tí Jésù ó ní padà lẹ́yìn mi ìwọ Sátánì. a ti kọ́ nínú ìwé pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. ẹ wà àrokò gbólóhùn ètò àwọn kan ọgbọ́n tó mọ̀ ẹ̀. ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò. dátí pé Ọlọ́run rẹ àtọlọ́run mi Ọlọ́run ẹ̀yọ̀ kan ni. bọ́ bá lọ́n dán mi wò Ọlọ́run rẹ lọ́n dán wò. àrokò tọ́pa fún ni ẹni pé ṣòṣe kan mọ́ ó yí padà bẹ́ẹ̀ ni pé eléyìí ti dá nǹkan mọ́. nígbà tí wọ́n dọ́dọ̀ Jésù náà sẹ́yìn kan dọ́dọ̀ pé bàbá ẹ̀kọ́ àbáwò láti gbàdúrà ẹ̀bẹ́ náà ẹgbọ́n tí Jésù bàbá tí ń bẹ lọ́run kábọ̀ forúkọ rẹ̀ kíjọba rẹ̀ dìde ìfẹ́ tẹni ká ṣe láì wọ́n ti ń ṣe Ọlọ́run má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì o. ìyẹn náà kọ́ apá dọ́dọ̀ àwọn bàbá tiwa náà gan àwọn náà wọ́n tún bẹ̀rù wọn ní inú bíbí mi ò fi iṣẹ́ mi rán o ẹ̀wùlẹ̀lẹ̀ mi fi iṣẹ́ mi bẹ̀ o ìlú tútù àbíwá pẹ̀lẹ́ jẹ́ gba àwọn náà tó ń. àárín òun àtọlọ́run àti èṣù báyìí náà jọ wà. gbólóhùn tẹ́ máa fi kì mí lára rẹ̀ ni mo gbélé yín lọ́wọ́ ìyìn ní kẹ́ ẹ pa bẹ́ẹ̀ bá ní kó kú ẹ̀yin lẹ́ẹ̀kú. ẹ rí i pé tá a bá gbé Kùránì kalẹ̀, tá a bá gbé Bíbélì kalẹ̀, tá a bá gbé Ọ̀rúnmìlà kalẹ̀, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọn ò lè sọ̀rọ̀, wọn ò lè wí nǹkan kan. òkú ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn. ẹ̀mí táwa fi ń mí la máa fi sọ gbogbo tí ń bẹ mẹ́tẹ̀ẹ̀ta yẹn la máa sọ di alààyè nítorí pé òun ní mí nínú wa tá ń pè lẹ́mìí. ẹ̀mí tí ń bẹ lára mi sì ni màá fi ké Kùránì, ẹ̀mí tí ń bẹ lára mi òun ni màá máa fi ka Báíbù, ẹ̀mí tí ń bẹ lára mi òun ni màá máa fi tó dùn bá. ẹ ti rí wípé gbogbo ẹni ó há Kùránì sórí tẹ bá ṣí agbárí rẹ̀ ẹ tó bẹ́ẹ̀ kẹ bá pé ibi ni wọ́n hàn kíní yìí sí. ẹni ó há Báíbù sórí tẹ bá ṣí orí rẹ̀ ẹ ní bá ń bẹ̀. ẹni ó há Ifá sórí tẹ bá ṣí orí rẹ̀ ẹ ní bá ń bẹ̀ nítorí pé inú bọ́dì Ọlọ́run ló kó gbogbo ẹ̀ sí. ẹnìkan ò gbọdọ̀ rí nítorí bá sì kó bẹ́ẹ̀ ẹnìkan ò gbọdọ̀ rí, ẹnìkan ò gbọdọ̀ rẹ́ mi pupa ni àbí dúdú ni funfun ni àbáyìnrín ni ẹ̀mí kan ṣo náà ni gbogbo àjọ fi ń mí. mo fẹ́ bi ẹ́ léèrè ẹ̀mí tó fi ń mí kọ́lọ̀ ìwo ni, ṣé funfun ni àbí pupa ni àìrí ni àbí dúdú ẹ̀mí tó fi ń mí. ẹlẹ́ẹ̀kejì èṣù láàgbé ògiri okò kí ni kọ́lọ̀ ẹ̀ kí ni kọ́lọ̀ ẹ̀ àwọ̀ wo ló ní, ilé ibo ló ń gbé. n tá à ń pè ní Ọlọ́run dé Yorùbá ni ẹni tó ní ọ̀run ni wọ́n ń pè ní làwa wípé ẹni tó ní odidi ọ̀run ìyàtáyé olódi olú ọ̀run ló di Ọlọ́run. ẹni tó ní ọ̀run fi ń pè ní Ọlọ́run lédè Yorùbá tó wá ń pè ní Olúwa ẹni tó ní gbogbo wa pátápátá fi wá ń pè ní ẹni tó ní gbogbo wa ò là ń pè ní Olúwa. látún wá pè ní Elédùmarè nítorí pé gbogbo ilẹ̀ wa ilẹ̀ Yorùbá odùfá odùgbà ni gbogbo oníkálukú mọ̀ sí. ẹni ó wá ní gbogbo odù àti mẹ́rìndínlógún ni o àti 70 something ni o ẹni tó ní gbogbo odù làwa ń pè ní Olódùmarè ẹni tó ní gbogbo odù pátá ò là ń pè bẹ́ẹ̀. nítorí òun fi wájú ara ẹ̀ ní gbogbo ẹ̀sìn. àkọ́kọ́ èyí tó jẹ́ ká fi mọ̀ yí pé òun nìkan ṣo ní gbogbo ẹ̀ tó júwe fún àná Muhammad sallallahu alayhi wa sallam. òun ni lárúbáwá kan tó kó gbogbo wa papọ̀. òun ni la ilaha illa Allahu. òun ni pé kò sí kinní kan àfẹ̀mí. lédè Yorùbá ẹ̀ tá a bá fẹ́ tu kò sí kinní kan àfẹ̀mí Ọlọ́run. nítorí pé ẹ rí i pé gbogbo ohun tó lù wá dá pátá gbáà òun ni bẹ̀rẹ̀ òun láàrin òun lòpin. gbogbo ohun tó wá dá sínú gbogbo ayé yìí pátá gbáà kò sọ fún wa pé ìkan nínú gbogbo ohun tóun dá kò dá o. kò sọ fún wa. ó ti dá gbogbo ẹ̀ tán kó tó dá ọmọ ẹ̀dá èèyàn. ó ti dá gbogbo ayé, ó ti dá gbogbo ohun tóun sínú ẹ̀ ní gbogbo nǹkan tó dá. ó dẹ̀ ti gbẹnu Ádámọ̀ ní tó ń pè ní Ádámọ̀ ó ní ènìyàn.
kì í ṣe pé ádámù kan tá a máa rí pé odidi ẹ̀dá kan báyìí ni ohun tó ń pè ní ènìyàn tá a fi ẹ̀jẹ̀ tí ó máa rọ̀nù ara rẹ̀ tá ń pè ní ènìyàn níjọ́ tó ti dá wa ló ti sọ gbogbo nǹkan tóun dá yẹn lédè gbogbo wa pátá torí pé tẹ́ ẹ bá dé èdè ti Yorùbá bó ṣe fẹ́ sọ wa tán nítorí pé òun ló ní gbogbo wa pátá ṣùgbọ́n ó ti tóbi jù ohun tó bá tóbi jù ó ti súnmọ́ wa jù ohun tó bá súnmọ́ yẹn jù èèyàn ò ní rí nítorí pé òun ló súnmọ́ wa jù ní ó jẹ́ ká rí lóbi dàbẹ́ ni pé dàbí ń pè ní Allahu Akibaru ohun tó tóbi tó yẹ pé a gbọ́dọ̀ bá gbogbo nǹkan nínú rẹ̀ òun náà ń pè ní Ọlọ́run kò ṣe yọ kíní kan kó pé kò sí nínú ẹ̀ inú ara Ọlọ́run ni nínú sánmọ̀ ara Ọlọ́run ni ilẹ̀ ara Ọlọ́run ni omi ara Ọlọ́run ni ẹja ara Ọlọ́run ni gbogbo kòkòrò ara Ọlọ́run ni ohun tó dùn ara Ọlọ́run ni ohun tí ò dùn ara Ọlọ́run ni kò sí nǹkan kò ń lò ní gbogbo ẹ̀ nítorí pé gbogbo nǹkan all things belong to Almighty Allah gbogbo nǹkan ló kángun sọ́lọ́run ìgbàgbọ́ tó ní kálukú wá ní nítorí pé Ọlọ́run ò ṣe é rí nírí mi rí ọ a máa gba bí kọ̀ọ̀kan nígbàgbọ́ sí ni ẹlòmíín nígbàgbọ́ sọ́lọ́run látara àná Muhammad sàlàlà àwọn kan nígbàgbọ́ sí látara Jésù àwọn kan nígbàgbọ́ sí látara ewé àtogbò àwọn kan nígbàgbọ́ sí látara Ọ̀rúnmìlà àwọn kan nígbàgbọ́ torí pé gbogbo ń ta nígbàgbọ́ sí yẹn ìgbàgbọ́ wa nítorí pé ẹ̀mí kan ṣo ni gbogbo àjọ bí ń mí ẹ̀mí yẹn ló sì fi dá gbogbo nǹkan ìgbàgbọ́ ara wa ní ṣiṣẹ́ lára gbogbo ohun tá a máa ń dákọ̀ kì í ṣe kíní tá a gbé kalẹ̀ yẹn ni ó jẹ́ tó lágbára ẹ̀mí tá a fi ń mí nígbàgbọ́ so òun ló dàbẹ́ ni pé níbi tó ní kálukú bábá bìlọ́ọ̀sì nígbàgbọ́ rẹ̀ máa gbé bẹ́ẹ̀ nìkan ọ̀bá nígbàgbọ́ sórí nǹkan kan ò ní dáhùn kì í ṣe kíní ẹni ń dáhùn Ọlọ́run ní dáhùn Ọlọ́run ní dáhùn lára gbogbo nǹkan pátá nísìnyí bára wa ṣe wà yìí nísìnyí ẹ̀mí tí ń bẹ lára wa tàbí mí yìí lọ́wọ́ yìí gbogbo tí ń bẹ nú ara mi pápátá gbogbo ẹ̀ ló dáa kò sí tí ọ̀dá ń bẹ gbogbo tó sì wà nú àgọ́ ara mi òun ló wúlò fún mi ẹ̀rí pé tí ń bá yàgbẹ́ nísìnyí gan yìí ìyàgbẹ́ màá lálàáfíà ara ṣùgbọ́n ìyàgbẹ́ yẹn ò kì í ṣe pé bóyá yí pé mo ní kò dá o torí pé nú ara mi ló ti jáde tí ò bá ṣe ara mi nígbà tí wọ́n ń kó ìyàgbẹ́ yẹn lọ mo ṣe tún wá sọ pé tó ẹgbà mi wọ́n kó ìyàgbẹ́ mi ẹ̀rí pé tó ń bá tún fi nǹkan kan sínú ìyàgbẹ́ yẹn nǹkan yẹn máa bá ẹni tó ya ìgbẹ́ yẹn kí ló bá tóbi lọ́ba because Ọlọ́run fi ń tọ́ka pé òun lòun ní gbogbo ohun tó dùn àti tí ò dùn òun tí ń bẹ lára wa yẹn òun ló wà lára ìyàgbẹ́ òun ló wà lára àtọ̀ òun ló wà lára só òun ló wà lára Ọ̀rúnmìlà òun ló wà lára agi òun ló wà lára gbogbo nǹkan kò ṣeé ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run fi wá di wípé ẹ wá mi mọ̀ tẹ bá lè mọ̀ mi tẹ bá rí mi ẹ̀bùn tí mo fún oníkálukú torí pé ṣéèpù wa ẹ̀rí pé kò jọra wa ẹ̀rín wa ò jọra wa orun wa ò jọra wa rírìn wa ò jọra wa ìsọ̀rọ̀ wa ò jọra wa sísìn wa ò jọra wa orun sísùn wa ò jọra wa nítorí pé tó bá jọra wọn àjẹpọ̀ tán fọ́lọ́run yẹn kò tán fọ́lọ́run ni wọ́n máa fi máa mú gbogbo àwọn nǹkan jáde lójoojúmọ́ títí láti lè máa tọ́ka pé kò sí kíní kan àfò òun Ọlọ́run fúnra ara rẹ̀ kò fi ṣù hàn wá Ọlọ́run júwe ara ẹ̀ fún wa ni kò fi rẹ̀ hàn wá ó júwe èṣù fún wa ni kò fi hàn wá so àárín èṣù àtọlọ́run ibì kan ṣo náà ni wọ́n dì í sí láì ṣèṣù iná yóò lè tàn láì ṣèṣù wọn ò lè kò sí Kùránì ò ní jáde Báíbù ò ní jáde torí pé sí ń bọ̀ èṣù òun náà ní sí ń bọ̀ iná tí iná bá dé ní ìsìn gan àbá wọn lè tẹ Kùránì bíi mẹ́jọ ká iná lọ́lọ́run sọ pé náírù nùrù èmi gan ni iná tí ìmọ́lẹ̀ jáde lára ẹ̀ èṣù tí gbogbo wa máa ń jọ ń rò ó sí pátápátá gbáà gbogbo aláàgbàgbọ́ yé rẹ̀ ó ṣòro ó gbọ́. wọ́n ti sọ pé wọ́n ní èṣù àtọ́lọ́run dà. ṣé rí màá wá ṣàlàyé ibẹ̀ díẹ̀ òye yẹn ni òye wa ní Kùránì náà pé a'udhu billahi minash shaitani rajim tàmá sọ a'udhu billahi yẹn kò ní mínì pẹ̀lú Ọlọ́run kò ní mínì pẹ̀lú èṣù irun tó fà á tí wọ́n sọ pé bóyá ọjà àgbọ́yé ni wọn ò gbọ́ ní wọ́n sọ pé téèyàn bá ti ní ìmọ̀ tó yẹ pé ká wá nǹkan tí wọ́n kọ́ ilẹ̀ ìlà bá fẹ́ sọ tí àbá tí gbé síbi inú ẹ̀mí kí ẹ̀mí báyàn sọ̀rọ̀ lórí ẹ̀ kò tí ì lè rọ́nà lọ nínú ti Kùránì wọ́n ní Olúwa sọ pé kí
èṣù forí kalẹ̀ fún Ádámù èyí tó hàn sí gbogbo wájú ni wọ́n ní gbogbo nǹkan bá forí kalẹ̀ èṣù bá lóun ò lè forí kalẹ̀ sẹ́ńpé òun náà sẹ́ńpé bẹ́ẹ̀ náà bá ń sin ẹran bíi mẹ́rin nínú ọgbà èyí tó bá lè kan gidi gan ọ̀tọ̀ lè fẹ́ fi sí nítorí pé ó kàn wọ́n ti bí nǹkan kú kàn lè fi kó wọn papọ̀ ṣùgbọ́n bí tẹ́ ẹ fi sí yẹn ẹ láìkí ẹ ń bẹ̀ torí pé ti ń kàn inú ọ̀dà Ọlọ́run ní ìwà Sátánì forí kanlẹ̀ bá dáhùn ó lóun ní forí kanlẹ̀ ẹlòmíì ọmọ tó di mínì àti ntọ́lọ́run fẹ́ fàyọ́ ń bẹ̀ kì í ṣe gbogbo àfáà lóye ó forí kanlẹ̀ tẹ́ǹtẹ́ mi dá ó ṣe gírí mọ́káyì pẹ̀lú mi ọ̀dà bọ́ bá jẹ́ bẹ́ẹ̀ ó dẹni yẹpẹrẹ Sátánì ọkọ̀ ó nínú òun dùn ṣe bí ọlọ́run fi yẹn kàn wọ́n kí sáà ṣe Ádámọ̀ ọdẹ ní gbá ọdẹ ní ikò ọdẹ ní ó ṣègbè wọn lọ́nà Sátánì kò séwu inú mi dùn ẹ lọ bèrè àwọn àfà ta lọ́kọ́ ṣàdúà láyé Sátánì lọ́kọ́ ṣe àdúà nígbà tọ́rọ̀ rí bẹ́ẹ̀ wà ní rọ́bì ó pè Ọlọ́run ní rọ́bì Ọlọ́run ni ó tó pè mí ní rọ́bì ṣé mọ̀ pé ó pè mí olówó orí mi ẹni ó dá mi tó kó gbogbo nǹkan lé mi lọ́wọ́ ó wá pè Ọlọ́run ní rọ́bì ẹ lọ rọ́bì wà ní báíbù rọ́bì wà ní kùránì àná Muhammad ló sọ pé alihamudulilayi rọ́bì lè alamina ní tó pè ní rọ́bì ẹni ó ní mi tó dá mi tó ní kí n rí báyìí ìyẹn lè máa fi ẹ náà bẹ lọ́run inú Ọlọ́run máa dùn ní wọ́lá bó ṣe dá mi pé wọ́n ló dá mi báyìí wọ́n ló dá mi dúdú wọ́n ló dá mi sílẹ̀ Yorùbá gbogbo àwọn kan ẹ lọ gbọ́dọ̀ máa fi bèrè Ọlọ́run ó ní máa kọ̀ndẹ́mù Ọlọ́run tó bá ti ń kọ̀ndẹ́mù ẹ̀gẹ́ pírọ́blẹ̀mù ọmọ adé báyìí kí ni wọ́n kàn ń pẹ̀lú oṣù àtàjẹ ìbọn dóṣù àtàjẹ fúnra tiẹ̀ èyí tó dóṣù àtàjẹ ló dé mi náà iṣẹ́ ọwọ́ rẹ ni mí nígbà tí mi ò ti bẹ̀rù wọn ìwọ tó dá mi àtọ́ dá wọn ni mo máa bẹ̀rù àwọn ṣe fẹ́ dà mí dáhùn for what reason kí lọ́kàn ń pẹ̀lú wọn bí n bá ní ìdí wọn ìwọ lọ máa rán wọn sí mi torí ó lè forí rán àjẹ́ sí mi gbóòn ló fi rán mi ó fi rántí mi ó lè fi rán oṣó sí mi gbóòn ló ní wọn. ọba ní ó pè mí ní rọ́bì mo fẹ́ bẹ̀ẹ́ lẹ́bẹ̀ẹ́ kan Ọlọ́run lómi lára díjọ́ gbéǹde àlìkíyámà Ọlọ́run pẹ̀lú pé ó pè mí ní rọ́bì ọ̀dà màá lú ẹ lára dìgbà tí ẹ̀dá kan ò ní sí lórí ilẹ̀ mọ́ abẹ́gbọ́ lẹ́ẹ̀fi lè rí ó nítorí pé ó lẹ́ẹ̀kejì mo fẹ́ kó o tún rọ àwọn ayé àti gbogbo tí ń bẹnu ẹ̀kọ́ ọ̀rọ̀ fún mi tí màá fi tàwọn èèyàn Ọlọ́run tó wá sọ pé àwọn ẹni mi nìkan ló lè rí múṣá o ẹ máa gbọ́ o ṣé wọn jọ ń sọ̀rọ̀ ni níjọ́ tí Jésù jáde 40 ọ̀sán àti 40 òru tọ́gbàwẹ̀ ta lọ́kọ́ gbé lọ sórí òkè ṣé bó lọ́kọ́ gbé ọgbọ́n tó sọ fún ni ó ṣí gbogbo àwọn ayé ó fi hàn báyìí pé tó bá lè forí kanlẹ̀ fún mi gbogbo àwọn kan yìí ni màá kó lé ọ lọ́wọ́ tẹ bá gbọ́ àròkọ tí Jésù pa tẹ bá gbọ́ àròkọ yẹn ẹni tó bá ní làákàyè ló nímọ̀ pẹ̀lú gbólóhùn tí Jésù ó ní padà lẹ́yìn mi ìwọ Sátánì àti kọ́ nínú ìwé pé ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò ẹ wọ àròkọ gbólóhùn ẹ̀ ṣùgbọ́n àwọn kan ọ̀gbọ́ tó mọ̀ ẹ̀ ìwọ kò gbọdọ̀ dán Olúwa Ọlọ́run rẹ wò dátí pé Ọlọ́run rẹ àtọlọ́run mi Ọlọ́run ẹ̀yọ̀ kan ni bọ́ bá lọ́n dán mi wò Ọlọ́run rẹ lọ́n dán wò àròkọ tọ́pa fún ni ẹni pé ṣòṣe kan mọ́ ó yí padà bẹ́ẹ̀ ni pé eléyìí ti dá nǹkan mọ́ mi ń dá láàmú mọ́ ni Jésù bá fi sọ pé gbogbo agbára lè a fi fún mi láyé àti ọ̀run ṣágbára oṣù òsì mbẹ ṣé tàjé òsì mbẹ ṣé mèrè òsì mbẹ so àárín èṣù àtọlọ́run inú ìwé láti rí i pé wọ́n ń jà o inú tírà láti rí i pé wọ́n ń jà o ẹnìkan ò rí ibi tọ́lọ́run àti èṣù ti ń jà rí o nígbà tó wá di wípé a fẹ́ lọ Mẹ́kà Ọlọ́run ṣe wá bù sọ̀kò èṣù lẹ̀ pé ẹ lọ sọ̀kò fáṣetánì ṣàṣàwọ̀ yẹn mọ́wọ́ Mẹ́kà tẹ́lẹ̀ ẹ mọ̀ pé a tún lọ bù sọ̀kò Ọlọ́run lára ẹni wọ́n lọ ṣàkó tó kó bà tó ṣe léṣe ṣùgbọ́n àti bí kí Ọlọ́run lára ẹ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì tó bá di ọdún ìmọ̀ ọ̀pẹ ẹni tó já ìmọ̀ ọ̀pẹ kẹ́ fi ṣe kírọ́ọ̀sì ṣé wọ́n ṣénú ìmọ̀ ọ̀pẹ ni wọ́n kan Jésù tí ń bọ̀ nu táwọn bàbá mi sọ pé aṣọ kí làṣọ ẹ̀ màrìwò ní màrìwò ọ̀pẹ gbogbo ohun tó lóun dá òṣè pàtì àfà wọn kan síbẹ̀ tí ó máa lò lọ. náà gbogbo mọ́tò tá a máa ń gbé káàkiri láì sí símbọ̀ rẹ̀ mọ́tò ò ní lọ plọ́ọ̀gù àti iná tí ọmọ pọ̀ ọ̀tá ara wọn náà gbé síra wọn iná ń jáde lára plọ́ọ̀gù epo náà ń tutọ́ sí wọ́n wá ń jọ ọrùn àwọn ọkọ̀ èmi kan mi ò ní gbà fún ẹ èyí ní gbà fún èyí ní gbà fún èyí ní gbà fún sàlẹ́sà ń jáde àbá àwa ń wa mọ́tò lọ báyìí láì sọwọ́ rẹ̀ ń bẹ̀ ṣe mọ́tò lè lọ. inú òwe láti rí i pé èṣù àtọlọ́run jà Ọlọ́run ọ̀gbẹ́ nìkan jà pọ̀ báyìí dá rẹ̀ kan yàrí o tá a bá lọ onímọ̀ débẹ̀ Ọlọ́run má jẹ́ àṣírà wa léṣe ṣé mọ̀ pé àrùpáàní ní wáyé fẹ́ kàràtà Al-Qur'ani
fàṣítàyísí billahi mina ṣe ẹ bá fẹ́ ka alukurani yìí ó ní kẹ́ ṣe àwùsù billahi mina ṣaitani rọjíìmì bisimilahi àṣewá kọ́kọ́ dákọ̀ àṣetánì pàtó ka alukurani pé tó ọba sádìmí o látara èṣù yìí sẹ́mi pé ó lágbára kan nígbà tó ń dọ́dọ̀ Jésù náà sẹ́mi pé ó ń dọ́dọ̀ pé bàbá ẹ̀kọ́ àbáwò láṣẹ gbàdúrà ẹ̀bẹ́ náà ẹgbọ́n tí Jésù bàbá ti ń bẹ lọ́run kábọ̀ forúkọ rẹ̀ kíjọba rẹ̀ dìde ìfẹ́ tẹni ká ṣe láì wọ́n ti ń ṣe lọ́run má fà wá sínú ìdánwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì o ìyẹn náà kọ́ atọ́ adọ́dọ̀ àwọn bàbá tiwa náà gan àwọn náà wọ́n tún bẹ̀rù wọn ní inú bíbí mi ò fi iṣẹ́ mi rán o èwùlẹ̀lẹ̀ mi fi iṣẹ́ mi bẹ̀ o ìlú tútù àbíwá pẹ̀lẹ́ jẹ́ pé àwọn náà tún àárín ohun àtọlọ́run àti èṣù báyìí náà jọ wà gbólóhùn tẹ́ máa fi kì mí lára rẹ̀ ni mo gbélé yín lọ́wọ́ èyí ní kẹ́ ẹ pa bẹ́ẹ̀ bá ní kó kú ẹ̀yin lẹ́ẹ̀kú ǹjẹ́ tí ń bọ́ sí bẹ́ẹ̀ bá ní kó kú ẹ̀yin lẹ́ẹ̀kú yìí sì jẹ́ kó ṣàìsàn rí iṣẹ́ tí mo gbé fún pọ̀ ṣàìsàn ìdààmú ọba torí pé kò bá yín lélé kò bá yín lé mọ́tò kò bá yín lé gbogbo nǹkan mo dá síbi ìpamọ́ kan ni mo wá sọ fún yín pé kẹ́ ẹ máa ẹ̀sà dì mí lára ẹ̀ so oníjẹ́ kí n sọ yín pé bẹ́ẹ̀ bá dìde lé ní tó ẹ fẹ́ bá ti ṣù yẹ ìṣù ní nǹkan kan ṣé ó kọ́lé kan tẹ́ ẹ fẹ́ bàjẹ́ fún ni ẹ̀sà rí mi lára gbogbo nǹkan ìgbà náà lẹ́yìn tó rọ́nà lọ àwọn òfin tí mo dẹ̀ fún yín ẹ tọ́jú rẹ̀ tẹ́ bá tọ́jú lẹ̀ ní pọ́blẹ́mù nídìí mi ò kọlù ìjọba wọn ò fàdíyà wọn ò ṣe ìdààmú mi ò lè gbé kókè wọn ò gbé ẹrù yìí wọn ò gbé mo wá ń lọ mọ̀ wọ́n pàdé ọlọ́pàá lójú ọ̀run ẹ̀rù ṣe má bà mí ìgbà tí mi ò ní ṣùgbọ́n ẹni tí kí ni ẹ bá wà lára ẹ̀ àwọn àdánwò ó di kọ́ máa sọ pé àwọn ọlọ́pàá tó ti hùwà ẹ̀ so ìdí ìtọ́ bá hùwà bí Ọlọ́run ṣe ní ká hù ò lè ní problem èṣù ò lè ṣe ọ́ àjẹ́ ò lè ṣe ọ́ èmèrè ò lè ṣe ọ́ tọ́lọ́run fẹ́ ni pé má gbé agbára fẹ́ni kankan àbí mi Ọlọ́run tí n bá sì ti gbé nǹkan kan tó bá ti kà ẹ́ èmi náà ní kọ́ ọ sáàdì pè mí mo wà lọ́dọ̀ rẹ̀ pè mí tó o bá mọ̀ láti fi pè mí màá dáhùn ẹ gbọ́ tó o bá moríkì obì láti fi pè mí mo dáhùn tó lèmi náà mo dá obì bọ́ ọ bá moríkì tó lè fi kí orógbó láti kì mí ń dáhùn bọ́ ọ bá moríkì mi lára Kùránì màá dáhùn bọ́ ọ bá moríkì mi lára Jésù màá dáhùn èmi ni mo ní gbogbo ohun tí ń bẹ nílẹ̀ pátá èmi ni kì í ṣe gbogbo ẹ̀ náà ní jẹ́ oògùn ẹ̀gbọ́n tí mo rí gbogbo ẹ̀ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.